ẹ wá ṣe oògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọ tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré. ọmọ 20 sí 22 23 25 wọn ò tí ì lè lo ṣólẹ̀ o. ìgboro ti dàrú wọ́n wà mí nígboro ní àrùn ìgbésò. tó lè fa kéèyàn pẹ̀jẹ̀ lẹ́nu tó bí 5 sí 6. Àkọ́kọ́, àṣìlò oògùn medication. Gbogbo ẹni tó bá ti lo oògùn kógùn tó ń pa kẹ́míkà papọ̀ mọ́ wèrè. Ìjọ tí reaction ẹ bá máa wọlé sí ọ lára, ó pọ̀ ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ náà ní dá lọ́ba ọlọ́run. Ẹ bá wa stop drug. Ẹ bá wa stop drug. Mi ò sọ pé òun ló pa Destiny Boy o, mi ò mọ nǹkan tó pa o, but mo mọ nǹkan tèmi náà ń sọ. Ìbò yóò sùn kan sí ìsìn àbòsùn méjì gbogbo ẹ̀yin tẹ́ manage Destiny Boy kò ní dáa fún yín. Torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ káàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ̀lọ́rùn pa ẹlòmíì kò ṣe gbogbo ìdọ̀ tó bá kú la fẹ́ pítì náà gbogbo ọkọ la fẹ́ pààrọ̀ IPC rest in peace kọ́ ṣé ó ń fún ara ẹ̀ tí rest in peace àwọn ìṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn wọ́n ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ẹ wá ṣe oògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọ tó fẹ́ ṣe oògùn owó fún wọn ṣé ìwọ ò mọ̀ wípé ó yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ rí ẹ kẹ́ ṣe ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o ẹ mọ̀ pé mi Agbẹ́sìnká mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí ń bá rí àrídájú rẹ̀ Destiny tẹ́ ń wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn púrúfù kan jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ ẹ bá ṣẹfá fún yàn sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ ní fa kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní bó bá jẹ́ pé 10 million lẹ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tówó ti dé kò kàn yín mọ́ kò wá òkè ẹ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan ẹlòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ́ẹ̀ tó ṣe fọmọ lọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ò mọ́ ó dẹ̀ lọ ṣẹ́ oṣó gbóná fọmọ ọlọ́mọ nítorí pé kọ́lì sọ pé wọn náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọmọ yìí ọwọ́ ẹ̀yìn babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wá ìtẹ̀ṣẹ́ ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ̀ṣẹ̀ bí first born nínà ó wá lè ti bí mi ò kó já wọn bébí màmá tá a mọ o ọmọ Destiny ò tí ì wọ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi share program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ẹ ṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògo ọlọ́run bí wọn náà bá wá bí gba ọmọ ọmọ kúkú oró ni ikú àìtọ́jọ́ lọ́ máa kú wáyé tí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà ó ti pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni
ìtóṣùpá bá ń gùn tó bá jù lọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ destiny nínú ayé tó fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni ò ti mọ̀ pé gùn owó ni fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló wàlíjì nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì òun náà jáde nígbà yẹn tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nú hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ̀ gan-an àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o bàbá ńlá àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lé lórí tó fi gbèrú ọmọ báyìí tó fi gbèsìn ẹ má gbàgbé o lẹ́nu ìgbà táwọn January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ ilé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí láàárọ̀ lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe ń tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pààyàn alcohol ọmọ ọdún mélòó ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ sábàbí bẹ́ẹ̀ kó bá mi share program yìí o mo bẹ̀ nítorí Ọlọ́run ìrìn àjò ọmọ tá à ń sọ yìí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ni mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny mo ṣe program lórí bọ̀bọ̀ yìí ní last year yálà January last year or January. nígbà tí mo ń bọ̀ nísìnyí ni mo ń gbọ́ ikú òkìkí ọmọ kékeré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Destiny Abdulhafiz Adesina tí ò ju ọmọ 22 years lọ wọ́n ní pé ó pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu kú ni gbogbo àbí ọmọ ẹ̀ ní mọ̀sàárì ọmọ ẹnìkan wọ́n ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé aláàjì olórin tó kú tó pọ̀jẹ̀ lẹ́nu yẹn ṣé mo dẹ̀ lérò pé lásán ni mo ní ṣe lásán àti kì í ṣe lásán ó ti kù sọ́dọ̀ ọba tó ní ṣùgbọ́n tá a bá wọn bí medical health ìyí tó lè fa kéèyàn pẹ̀jẹ̀ lẹ́nu tó bíi 5 sí 6 àkọ́kọ́ àṣìlò oògùn medication gbogbo ẹni tó bá ti ń lo oògùn kógùn tó ń pa kẹ́míkà papọ̀ mọ́ wèrè ìjọ tí reaction ẹ bá máa wọlé sí ọ lára ó pọ̀ ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ náà ò ní dá lọ́ba Ọlọ́run lẹ́yìn táwọn ọ̀dọ́ máa ń mu nísìn tábùmùkùrù yẹn àwọn ká di àdìmẹ́lu àwọn ká po eléyìí papọ̀ mọ́ra wọn gbogbo eléyìí náà lè fa kíyàn pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ọ̀rọ̀ bá gbẹ́mi dáadáa bí ẹ bá dẹ̀ ní stomach ulcer ìyẹn ọgbẹ́ inú bí ó bá ti wà left untreated ó lè padà fa kíyàn máa pọ̀ ẹ̀jẹ̀ vomiting blood bẹ́ẹ̀ ni tí ẹ bá ní gastritis gbogbo àwọn eléyìí náà inú lòun náà ṣe kí ni ló máa ń dà láàmú gbogbo ẹni tí ò ní fọwọ́ pọ́nmọ́ sí báyọ̀ bá nẹ́bí dáadáa bẹ́ẹ̀ ni several reflux ìyẹn náà lè fa kíyàn máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu bí a bá dẹ̀ ní tíẹ̀ tó ní egbò nínú òun náà lè fa kóńtò máa pọ̀ ẹ̀jẹ̀ tí ò ní dálọ́bá lọ́wọ́ rẹ̀ pàápàá jùlọ ní tí ẹ wá ní enlarged vein èyí tó wá láti liver disease eléyìí náà lè fa kéèyàn máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu yàtọ̀ sí yẹn tá a bá wá bọ́ síbi tìbílẹ̀ tá a bá fún yẹn ní ìkẹjẹ lọ́dún ooru ó lè jí sáyé kó bẹ̀rẹ̀ sí ní pọ̀jẹ̀ lẹ́nu tá a bá tún pọ́ sí èèyàn kọ́fì nǹkan sínú omi àbí inú oúnjẹ ó lè fa kéèyàn máa pọ̀jẹ̀ lẹ́nu máikrófóònù yìí ó lè fi poison sí tó fa kéèyàn máa pọ̀jẹ̀ lẹ́nu ó lè ẹni táàrùn bá ń bẹ̀rẹ̀ rẹ̀ tó bá lo máìkì tán tí wọ́n bá lò ó contact àrùn tó wà lálẹ́ sára tiẹ̀ torí pé tó bá ju máìkì lẹ̀ ká tó lè lo máìkì yẹn de ká fílẹ̀ fún 48 hours ìdí táwa fi ń fi handkerchief mú máìkì nìyẹn
torí pé oríṣiríṣi èèyàn ló ṣe kí ni ló ti sọ ọ́lẹ̀ àìsìmẹ́ni tó ń gbárùn kiri. àyíká wa mọ̀ bàbá rẹni tó ń pọ ẹ̀jẹ̀ lẹ́nu tí ó ṣàkíyèsí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ kàn gẹ́ẹ̀tì ewé bòtújẹ èyí tá a mọ̀ sí ewé ìyálóde wọn a tún máa pè léwé làpá èyíkéyìí tó bá rí inú ẹ̀ gbo ewé náà kó yómi ẹ̀ ẹ tún fùfú olókun ẹ há sí èyí tá a mọ̀ sí portable fish tẹ́ ẹ bá ti fi sí ẹ fi oyin gidi sí ẹni kó ń tàn gbé mu òun ni ẹjọ́ máa mu wọ́n gbẹ́rú ẹ̀ wá bá wa níbi ọdún bíi méjì sọ́dọ̀ ni bí ọdún bíi méjì àwọn náà ni wọ́n ní wọ́n fún wọn mú títí yóò stop. tó bá sì fẹ́ sọ ní pọ́ńdà sílẹ̀ náà àwọn nǹkan wọ̀nyí náà ewé yìí náà ló ṣe kí ni òun ló ń lọ papọ̀ mọ́ fùfú olókun òun kàn lọ taari odidi èèyàn kan gbogbo kóró ẹ̀ mọ́ ó gun tó bá ti gun ó ṣàtìbí tátẹ́gùn ó ti máa fẹ́ sí lẹ́yìn ọjọ́ kẹfà ó tún ló sọ ní pọ́ńdà fi sílé ìjọba bá ti lẹ́nìkan ó pẹ̀jẹ̀ lẹ́nu ẹ sáré bù ẹ bù papọ̀ lẹ́pọ̀ ẹni kó làbí mọ́ oyin ẹ̀jẹ̀ yóò ṣe kí ni yóò stop. mo dídí sọ eléyìí lẹ̀ nítorí pé bí wákàtí méjì ń sin la gbọ́ pé ó kú ìyẹn àfáwa àlepè láfa gbogbo yẹn lọ́tún wọn ń láfa fún abdulhafiz lórúkọ rẹ̀ adésínà destiny ní lákọ̀bù tí gbogbo èèyàn mọ̀ tó èmi ò mọ̀ o gbà tó kú tán lèmi tó mọ̀ o ikú la máa fi ń dára wá mọ̀ ńgbà mí o lórí fídíò ológo èèyàn ni ó lè lówó lọ́wọ́ ṣùgbọ́n mi ò busy ní social media ju tí n bá ti ju tèmi fẹ́ jùlẹ̀ tí ó ṣàǹfààní fáyé èmi ò tún jáde mo ṣe kí ni mo ń ṣe nǹkan míì lọ. ṣùgbọ́n bí ikú bá ti dé báyìí a máa fi mọ ara wa ẹlòmíín náà tí màwa náà bá ṣe ń sọ ìjọba bá kú ní òtún mọ̀ pé pépé ẹ̀dá fàyẹ̀mọ́ wà lọ́ọ́ máa béèrè orúkọ ẹ̀ ìjọ náà gbogbo platform wa busy orúkọ làwọn yóò máa ṣáàṣì wọn máa gbé wa content wọn máa go viral ẹni tí content wọn go viral òun dà ó ti kú. mo gbọ́ pé wọ́n ní Destiny Boy ti kú wọ́n ní Destiny Boy ọmọ kékeré tó ń kọ fújì yìí wọ́n ló ti kú tó bá yẹ pé lóòótọ́ èmi ti confam ẹ̀ lọ́dọ̀ tèmi ò bọ̀ mo kàn tó fẹ́ sọ lórí mẹ́díà tó láwọn tí ò tí gbọ́ pé tó bá yẹ pé lóòótọ́ ni ó lágbára o ẹjọ́ ẹ torí tọ́lọ́run maybe I should be I can direct kíní sórí orí federal government mi mọ ẹni tí Ọlọ́run lè tọ́ ṣe àti pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi mẹ́tọ́ Ọlọ́run lè ràn níṣẹ́ yìí tó bá ní any way tí ẹ̀yin force country yìí ẹ̀yin alámòjútó wa nílùú yìí tẹ́ ẹ̀ bá tiẹ̀ ṣe anything fún wa kẹ́ paná kẹ́ para ọ̀nà tẹ́ ẹ̀ bá tiẹ̀ ṣe yẹn ẹ bá wa stop drug tọmọ kékeré bá ti kékeré mú gbó problem ni tọmọ kékeré bá ti kékeré ṣe nǹkan tí ò yẹ kó ṣe problem ni má bá mi nà ewu ńlá ń bẹ ń bẹ má bá mi bá wí ewu ńlá ń bẹ ń bẹ ó wà ń bẹ tẹ bá dórí TikTok yìí sìn many ladies still cool don't just small girls. náà ṣe o ẹ̀ẹ́dẹ̀jọ́ kẹtorí tí Ọlọ́run tẹ́ bá kọ̀ tí ẹ lè bá wa find way láti end the drug ẹ bá wa end the drug. I don't do drug, I don't smoke drug, I don't like it. mi mú gbórí mi mú sìgárì mi torí mi ní interest. Àwọn òbí tó bí mi ò mórí ẹ̀yin tẹ́ ẹ mú mi sọ pé ẹ̀yin àgbàlagbà mi condemn ẹ̀fẹ́ ẹ̀yin àgbàlagbà torí fídíò yìí but ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin tẹ́ ń gbé kinní Colorado ẹ̀yin lẹ́mọ orúkọ ẹ̀ kó lóòsì àbí kí lẹ́ ń pè oríṣiríṣi àìsí àbí kí lẹ́ ń pè ó ṣàpọ̀ bẹ́ẹ̀ ẹ stop kinní yìí ẹ stop kinní ìyẹ̀wò ìyàwó ilé tó lọ́kọ tó mú kinní yìí ẹni ń kú lọ díẹ̀díẹ̀ ni ẹ̀yin ìyá tẹ́ lọ́mọ tó mú kinní yìí ọ̀rọ̀ 2-3 years ń sìn òkú ọ̀dọ̀ àpọ̀ eléyìí ń sọ̀rọ̀ oògùn àbí oògùn kì í sọ̀rọ̀ tradition báyìí mo tún sọ yìí health is very important. Ṣé ẹni téèyàn bá lálàáfíà ló borí ogun ayé yìí health is well tó. Mo ṣe program kan lórí ọ̀rọ̀ woman tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta mo ní ẹ̀yin èèyàn ẹ tọ́jú ara yín ikú yìí tí ara bá ti damage nǹkan ti ṣẹlẹ̀
ó lọ fà ó lọ fà tára bá ti damage nǹkan ti ṣẹlẹ̀ nǹkan tó pọ̀ ti ṣẹlẹ̀ tára bá ti ń damage nǹkan tó pọ̀ ti ṣẹlẹ̀ Destiny Boy tún ti kú a lot of you tún kú wọ́n kan sunkún wá bá mi ń jẹta wọ́n ní ọmọ àwọn wà lọ́sípítù pẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni wọ́n náà fẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ mi mo ní kí ló ṣọmọ náà wọ́n ní káwọn máa pààrọ̀ pé ó mú nǹkan ni mo ní mi lè ṣiṣẹ́ fún àwọn dókítà ló ní iṣẹ́ yẹn ó mú nǹkan ti wá damage ara kidney ẹ̀ náà ti damage kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe fún ní time yẹn kò sí even she even tell me that any amount no I don't collect unnecessary money because mo mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe fọ́mọ yẹn time yẹn kó báyìí là ń rọ́fà àdìtì ẹ̀yìn èèyàn mi ṣẹ́rí mo sọ̀rọ̀ kan nígbà tí Daplis kú gbà yẹn Daplis mo ní ẹ̀yìn èèyàn mi àwọn YouTube ti tiẹ̀ tó jẹ́ small YouTube bẹ̀rẹ̀ sí ní bú mi lábẹ́ comment section mi delete video yẹn wà ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi lábẹ́ comment section pé you talk too much hold your own hold kìíní kan ẹ̀yin ọmọ yìí ẹ̀ ní gbọ́ agídí ò ní jẹ́ kẹ́ gbọ́ etí dídí ò ní jẹ́ kẹ́ gbọ́ ikú tó fẹ́ payán ò ní jẹ́ kẹ́ gbọ́ tó bá sọ pé kẹ́ stop kìíní yìí kí ni wọ́n ń ta ọtí fún tẹ́ bá fẹ́ high ọtí mímu wà ń bẹ̀ àìmọye àwọn forces gan tó mú kí ní tẹ́lẹ̀ tó bá gbé bọ̀dá ni wọ́n máa padà misbehave ni kí là ń bá ká báyìí ẹlẹ́ẹ̀kejì máa tún wá sọ ní tradition way ṣe rí ọmọ tó bá sì jẹ́ ọmọ 20 ọdún ọmọ 20 sí 22 23 25 wọn ò tí lè lo ṣólẹ̀ o wọn ò tí kì í lo ṣólẹ̀ o wọn kì í lo ṣólẹ̀ wọn kì í lo ṣólẹ̀ wọn kì í lo ṣólẹ̀ irú wọn ò gbọ́dọ̀ lo ṣólẹ̀ èèwọ̀ ni ọmọ kékeré wọ́n ní àgbà kì í ṣòro bí èwe ọmọ kékeré gan ò lè lákìsà bí àgbà láéláé ó lọ fà ọmọ kékeré ò lè lo ṣólẹ̀ kí lòun kánjú fún bí mo ṣe dàgbà tó yìí wò ó tí mo ṣe dàgbà tó yìí mi ì lo nǹkan tó jágbára mi lọ rí o àwọn under 50 60 70s àwọn ní nǹkan gidi tí nǹkan báyẹn tó wà fún o láwọn tó ti gbélé ayé ṣe tán fẹ́ gbélé ayé ṣe tán lè tán àbí tán wá fẹ́ ba tán àwọn yẹn ní oṣólẹ̀ wà fún o oṣólẹ̀ kéékèèké kọ́ ni mò ń sọ àwọn oṣólẹ̀ tó mẹ́yẹ egún lọ́wọ́ tán mú ẹyẹ odidi odidi ẹrẹ́ lọ́wọ́ ó ti yé odidi ẹyẹ agbe odidi ẹyẹ àlùkò àwọn iṣẹ́ ńláńlá wọ̀nyẹn odidi elégbèdè awọ ẹkùn odidi awọ ìgalà awọ kìíní kan yẹn àwọn iṣẹ́ ńláńlá nìyẹn kì í ṣẹrù ọmọdé kì í ṣẹrù ọmọdé kì í ṣe nǹkan tó ọmọdé lè máa lò ó ní máa sọ fẹ́yìn gbogbo ọmọ yìí mo ní ẹmọ tó bá ti wà ní under 15 to 20 years kò gbọ́dọ̀ mẹ́sẹ̀jì mi ní dá lóhùn mi kì í dá wọn lóhùn but àwọn èèyàn rò pé she is too know ni I don't too know I don't want you to die young sọ fún mọ́mí ẹ tó bá ti lè sọ fún àwọn parents ẹ pé mọ́mí mo fẹ́ bá bọ̀dá Saheed sọ̀rọ̀ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ àìmọye àwọn ọmọ kéékèèké tó ń rán àwọn parents wọn sí mi mo ti mọ nǹkan tó dáa fún yín láti gbé fún yín nǹkan tó jọjọ́ orí yín lọ́mí lè gbé fún yín kí lẹ̀ ń wá nínú ayé ọ̀rọ̀ ayé ìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jà kún kékeré ẹ má jà para wa kíní ó ń get down to hand ó ń lágbára o àwọn iṣẹ́ ó ní age by age mo bọ́ síta mo ṣàlàyé fún all of you some people wọ́n tún máa argue some people etí dídí tí n bá mọ̀ nípa kíní mi ní jáde tán fún yín ẹ gbàgbé ọ̀rọ̀ pé kò sákun lọ́rùn ẹ̀ kò kí ń múra bí àwọn bàbá kò sí kan tí mo fi ṣe ìmọ̀ ni mo mọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ni mo mọ̀ ìyẹn ò sọ pé kí n so gbogbo ẹ̀kọ́ ra kò ní mí ní bó so kọ́ra náà ìyẹn ò sọ pé ó mọṣẹ́ yẹn ìyẹn kọ́ ni qualification pé ó mọṣẹ́ yẹn bó so mọ́ra náà àìmọye ẹni tí ò so nǹkan mọ́ra tó jẹ́ pé ẹ̀dẹ̀ fojú di báyìí àwọn nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ jọ federal government ẹ bá wa stop àwọn drugs wọ̀nyí àwọn àgbàlagbà ló wà fún mi sọ pé kẹ́ má mú mi ní kò dáa mi wá ṣe wàásù ń bí bọ̀ àwọn ọmọ kéékèèké kò dáa fún ara kò dáa mi sọ pé kẹ́ má mú ẹ má bínú gbogbo ẹni tó bá mú a lè rí fáǹsì mi náà tó mú tó jágbàlagbà mi takò yín mi sọ pé kẹ́ má ṣe fẹnu yín ẹ jọ torí Ọlọ́run ọmọ kéékèèké ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ tẹ̀dẹ̀ máa wo ọ̀rẹ́ yín paparazzi lórí TikTok tẹ́ bá máa wá owó enemies wọ́n á lò yín wọ́n pa yín sáyè ẹ̀ẹ́dẹ̀ jókòó síbi táwọn òbí yín bá fi yín sí ẹ jókòó ẹ má wọlà ọlọ́lá sáré bẹ́ẹ̀ ṣe wo bí mo ṣe mọ́ ni mo ṣe ń ṣe mi ò ń wọ anybody ọ̀rẹ́ nìkan ó wọ góòdì lórí TikTok ó wá post ẹ̀wọ̀n náà wá ń wá góòdì kiri ó mọ̀ bí àwọn parents ẹ̀ ló ra fún bóyá ó lẹ́gbọ́n kan ní US tó kàn ń fún lówó pé ó yàwó náà gbà máa fáyìn kò lè rọ́kọ ìwọ kan wàá kọ̀ bá fídíò ẹ̀ pàdé wà dẹ̀ máa jealousy gbogbo fẹ́ndọ̀ ayé ilẹ̀ yìí obìnrin ti mọ̀ tán
lórí ọ̀rọ̀ ojú kòkòrò àìnítẹ́lọ́rùn. Ẹ wo ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o, ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. 2026 yìí ó má jẹ́ pé ó wá rán oró ni o, ẹ̀yin ọ̀dọ́ àtẹ̀yin ọmọ tẹ́ ń jáde lóru tẹ́ ń ṣe hookup. Destiny Boy tún ti kú, àìsàn dẹ̀ ló ń pa àwọn pípù yìí dànù. Ok o, mo wí tèmi o níwájú Ọlọ́run àtẹ̀yìn àdàbí tó bá yẹ kí mo nínú tí ò da sọmọ yẹn àti gbogbo ẹ̀yin tí mo advice lókù kọ́lọ́n jẹ́ kẹ́mi àwàtà wà láyé gùn o. gbogbo ẹ̀yin tẹ́ ń manage Destiny Boy mi ń sọ nígbà tó wà pẹ̀lú àwọn Tuty Boys o but till now ní báyìí láti bí bóyá oṣù kan sí ìsìn àbóṣù méjì gbogbo ẹ̀yin tẹ́ ń manage Destiny Boy kò ní dáa fún yín. Ẹ ya wèrè olóògbúkú nìyẹn o, ṣẹlẹ̀ ní àbúrò kéde máa wu àbúrò yín ràn kó dẹ̀ máa ṣe báyìí. Destiny Boy ń perform orin tó yẹ kó ń fúnra ẹ̀ ló kọ́ nínú studio, ó wá ń ṣe bálabàla, ó ń ṣe bí gbà pé ó ń ṣe bí ẹni tí ó ti ní skánskán. Destiny Boy kò lè dá orin ara ẹ̀ kò lè dá kọ, ọjà ti pọ̀ jù, ẹ ti fọjà báyé ẹ̀jẹ̀, kẹ máa manage irú ọmọ yẹn, kẹ má lè bá sọ̀rọ̀ pé ọjà tó gbé ìtì tó jẹ́ ká perform tán náà kó tó gbọ́jà, tó bá ti perform tán o lè gbọ́jà kó lọ sùn síbì kan kó máa ṣe bí dọ̀dọ̀ yọ̀ á ti wá gbọ́jà yòó wá ẹ̀hún fẹ́ wọ́n dá akọ fún Destiny Boy pé kó kíyàn ẹni tó fẹ́ kí wá àwọn ajé ẹ má bá yé bọ̀bọ̀ ìjẹ́ mo nífẹ̀ẹ́ sọmọ ẹ má bá yé ọmọ ìjẹ́, ẹ má bá yé ọmọ ìjẹ́, tètè bá sọ̀rọ̀ ń sìn, gbogbo ẹ̀yin babaláwo ẹ bá sọ̀rọ̀ ń sìn, gbogbo ẹ̀yin management ẹ ẹ̀yin ìyá àti bàbá ọmọ ẹ bá sọ̀rọ̀ ń sìn, ọjà tó ń gbé tí ń pọ̀ jù àní rógbé bá dá 1,000 sákàǹtì ọmọ yóò ní ìdíjú sọ́júrì o, ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. ẹ rí i èyí tó bọ́tà yín sí tó sọ̀rọ̀ nípa Destiny Boy nísìn mi ò lè blame ẹ, àmọ́ ó ṣe jẹ́ wípé téèyàn bá ti kú ẹ máa rí oríṣiríṣi èèyàn tó máa sọ oríṣiríṣi lẹ́nu. Nígbà tí wọ́n mọ̀ wípé Destiny Boy wà okay bí ó ní the medical treatment inú àbí spiritual treatment tó dẹ̀ mọ̀ pé àwọn kan manage ẹ̀, ìwọ gan ò ṣe bọ́tà kó bọ́ sí orí social media kó wá pariwo káwọn èèyàn lè ràn lọ́wọ́. Àmọ́ téèyàn bá ti kú àwọn Ọlọ́run ẹlẹ́dàá mi mo bẹ́ẹ̀ ni o, ikú tó máa pa mí tí ayé máa fi wá sí orí social media láti máa sọ kọ́tọ̀kọ́tọ̀ báyẹn kó ṣẹlẹ̀ sí mi àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí kò ní ṣẹlẹ̀ sí yín. Ṣé rí ikú ọ̀wọ̀wọ̀, ikú gbóná, ikú májèlé, ikú àpèpà ojú oorun, ikú ọfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa dé bá èmi tó máa dé bá ẹ̀yin tí ayé fi máa sọ oríṣiríṣi nípa yín ní ibi ni lórí social media láàrin ẹbí ni kò ní ṣẹlẹ̀ sẹ́mi àti yín. Ẹ jọ̀ọ́ ṣé rí àti gòkè olórun wo tó bá fẹ́ di fẹ́ẹ̀mù wàhálà, tó bá di fẹ́ẹ̀mù tán àti manage maintain ẹ̀ wàhálà, tó bá rí maintain àti protect ẹ̀mí ẹ̀ wàhálà. Kí ti ẹ̀gán ló wà nílé ayé tó wá ní ìrọ̀rùn kò tiẹ̀ wá sí nǹkankan, kò sí nǹkankan. Ṣé ní ọ̀pọ̀lọpọ̀ ló wá tá a bá ti ń wá tó bá tẹ̀ lọ́wọ́ tó bá tẹ̀ kudà tá a rí celebrity a máa feel relax láì mọ̀ pé ìgbà yẹn gan-an ká máa gbàwẹ̀ lójú kíkan ká máa gbàdúrà. Èmi ò lè blame Portable tó ń bẹ Ògún tó ń bẹ òòṣà tó ń bẹ Ṣàngó ní ojoojúmọ́ tó lọ́sùn mọ̀ pé àwọn tó ń gbàgbọ́ nínú ẹ̀ nìyẹn, nǹkan tó lè sustain òun nìyẹn. Bọ̀ ọ̀pọ̀ nu wa tí wọ́n bá ti tẹ̀ nǹkan tá a fẹ́ báyìí ó ti tán nìyẹn. A máa gbàgbé orísun wa, a máa náwó lọ, máa kóbìnrin, máa ṣe óbílé, máa ṣe ìgbéraga. Àdẹ̀mọ̀ wípé nígbà tó o ti ní nǹkan kan lọ́wọ́ kò sí ọ̀tá, àmọ́ tó bá ti wá rógolo tó o ti ń trendy tó o ti ń ra mọ́tò tó ti ní ṣẹ́ńjì kan. Village people wá gbógun dìde. Mo rí kan náà picture náà òun náà wà níbi mọ́tò ó kó $1 dání. Ó dẹ̀ yẹ pé ó ní great grandma kan nílùú ẹ̀ tó gbé kékeré tí ò lọ fún ní $5 rí, ìyẹn á tún ní pé ìyẹn ìwọ náà wàá fẹ́ kú. Ayé ò ní pa togotogo tí ògo ọmọ yìí bá ń búyọ, ayé ò ní rí wọn mú balẹ̀. Ṣé ẹ rí i wọn ò ní dẹ́gbẹ̀ ọmọ yín légbodò, wọn ò ní dẹ́ tèmi náà légbodò, wọn ò ní dẹ́ ibi tèmi náà légbodò. Ẹ jẹ́ ká máa ṣọ́ra ká máa gbàdúrà torí pé gbogbo step wa nílé ayé ogun ni. Ire o.